èèwọ̀, má ṣe lógo mámọ̀, a kì í dẹ̀jà. Èèwọ̀ ni ohun tí ò wọ̀, ohun tí ò yẹ ká ṣe, tí ò tọ́ láti ṣe, ohun tí ò wọ̀ òun ni èèwọ̀. Èèwọ̀ wá ní o, a kì í tu itọ́ sínú eérú tàbí inú ààrò, pàápàá jùlọ eérú gbígbóná tàbí ààrò gbígbóná, ìyẹn ààrò tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ nǹkan lórí ẹ̀, a kì í tutọ́ sí inú rẹ̀. Bí a bá wá tutọ́ sínú ààrò gbígbóná tàbí inú eérú gbígbóná, bó tiẹ̀ jẹ́ lásán gan tí ò gbóná, bá bá tutọ́ nù rẹ̀, ẹ̀yin èèyàn wa, kí ni yóò ṣẹlẹ̀ sí ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀? Kí ló máa ṣẹlẹ̀ sí? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun, a dúpẹ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá tí a jọ ń gbé lárugẹ, tí ẹ̀ ń sa ipá yín bí àwa náà bí a ṣe ń sa ipá wa. A lérò yìí pé àwọn nǹkan kéékèèké tí a jọ ń kọ́ ara wa, tí mò ń kọ́ látara yín, tẹ́yin náà tẹ́ ń kọ́ látara wa, a lérò yìí pé à ń mú lò ní ojoojúmọ́. Bí a bá fẹ́ lọ, tá a bá lọ síbi tá a ti fẹ́ rajà, ẹ jẹ́ ká máa sọ àwọn èdè wa. Bí ẹni tí ò bá yé ẹnìyẹn, ẹ ṣàlàyé fún pé báyìí ló ṣe rí. Òun náà ó tún ti mọ̀ nìyẹn, tó náà bá débò mi, òun náà tún ṣe irú nǹkan tẹ́yin náà ṣe fún, a tún ṣe fẹ́ lómi. Ká tó wí ká tó fọ̀, ó ti gbìnà yá, àwọn èdè yẹn ó tún ti sọjí padà. Ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Bí ẹ bá sì fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa. A sì ní ìkànnì wa lórí YouTube, Ojúlówó Yorùbá ní orúkọ ìkànnì wa lórí YouTube náà. Ibẹ̀ ni a máa ń fi àwọn ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ wa tí a máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn, ibẹ̀ ni a máa ń fi sí. Ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ kí a lè kádìjọ máa kọ́mọ lùbọ́. Ẹ ṣeun, a dúpẹ́, kò ní bàjẹ́ o, ó dìgbà kan náà. Ojúlówó